Africa Content TV. Aláàjì wa Alabi Elegushi tí wọ́n jẹ́ kọmíṣánná wa àgbà ní Àbújá ní London, wọ́n jọ wọlé ní ọ̀rọ̀ Akeem Shitu Chairman Subeb, wọ́n jọ wọlé ní bàbá wa Smith, wọ́n jọ wọlé ní kí ọlọ́run fún alẹ́ tí wọ́n jẹ́ Inspector General of Police. Àwọn ni wọ́n wọlé ní yẹn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Prince Alabi Elegushi. Aláàjì wa Jabir ẹsẹ̀ Islamic Affairs Lagos State ní Akíyà Bọ́lámúsé tí wọ́n jẹ́ national mayor fún àzáàmù yìí, akíyà ìfánú ọmọ ojúlówó ọmọ bàbá ní wọn. Akíyà wa Tàwákẹ́lìtù Alábòsù tí wọ́n jẹ́ ìyá àdínì fún ẹbí níwà ẹgbẹ́ ṣojú wọn ìyàwó wọn Dr. Sakina Bọ́lá Ìbámijí Mọ́sálàmán mọ́mí àfáà ọmọ tí wọ́n kọ́ orí pẹ̀lú deputy governor of Lagos State Alhaji Abdulkadir Ọbáfẹ́mi Hamzat, gbogbo wọn ni akíyàn láti orí deputy governor, gbogbo wọn ni wọ́n ṣojú ìjọba ìpínlẹ̀ Èkó fàṣọ àti wọn specially mo kí Alhaji wa SL Islamic Affairs Lagos State àti Alhaji wa Anafi President of Elegushi tí wọ́n jẹ́ commissioner ní NACON ní Abuja tí wọ́n ṣojú ilẹ̀ Yorùbá ẹ káàbọ̀. Former IG of Police Alhaji wa Muslim Smith àti wọn specially. Move back, don't move back, step aside now. Bàbá Ẹ̀bìtì, akí bàbá náà lára àwọn olólùfẹ́ bàbá owó àti àgbáyé ni wọ́n, akí ẹkú dìde. Bàbá wa Sirajuddin, ọmọ bàbá láti Kánò, akí àwọn ní àkáàbọ̀. Akí bàbá wa Khalifa bàbá àti àgbáyé. Wọ́n fi tóbi létí ẹgbọ́n mi, wọ́n ní Deputy Governor of Lagos State àti Alhaji wa Prince Alabi Elegushi tí wọ́n rẹ́ Abuja, ìwọlé àwọn méjèèjì wọ́n ṣojú President Federal Republic of Nigeria His Excellency Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹgbẹ̀rún lẹ́ẹ̀kan náà. A dẹ̀ ní pé kété tíṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ òun ni state press release ló ti jáde látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì láti gbọ́ pẹ̀lú ọgbọ́n mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà ní Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Bọ́wá pè wọ́n ní bóòlù kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé. Wọ́n ní bàbá ṣe é ní ọ̀nà àwọn lágbára ọlọ́ọ̀ nínú fáìlì ní ìlú òtẹ̀lẹ̀ lára. Ó ti ra tíkẹ́ẹ̀tì àmọ́ sì ra tíkẹ́ẹ̀tì ti wà. Wọ́n sọ fún wọn títàn gbogbo tẹ́ ẹ̀bẹ̀ ní iṣẹ́ pátá gbogbo ẹni mo ti ṣe. Àbẹ́mi náà kàn lára. Wákàtí kan sí àsìkò bàtí mi àti wọ́n jọ sọ̀rọ̀ tàbí wọ́n pè mí bàbá dákẹ́. Wọ́n tọ̀ sí ọ. Mo ní kò sí ṣe kò sáì ṣe. Ó tó gba àwọn tẹ́lẹ̀ náà ní ẹ̀kọ́ ìdáhùn ìgbà àwọn tíkẹ́ẹ̀tì. Ọlọ́run ti ṣe ní ọrùn. Àdúgbò ògbó pátá ẹ̀ gbó nígbà tí bàbá bẹ̀. Ẹ̀ tún wá gbó tí ṣe lè nígbà tí ìwà òsì. Ọlọ́run ló padà nínú ìgbàgbọ́ wa. Ọlọ́run ló padà nínú ìgbàgbọ́ wa. Ọlọ́run wá ní ṣe ikú bàbá láti fà láàrin wa. Àsìkò tí bàbá ò sí náà Ọlọ́run ní dàrin wa wí. Òṣèlú ẹyẹ tó kú ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àbí Ọlọ́run láì ní ìgbà tí ó pè ní ẹ̀fà pátá láti Ọlọ́run àti ẹ̀fẹ́ ìdìbò wa. Gbogbo bí ẹ máa ń pín ìdádé ó pẹ̀lú ẹ̀fà Deputy ọ̀nà ọ̀gá ti ṣe dáadáa fún mi. Gbogbo pátá àti gbogbo yín ààrẹ àti gbogbo yín lórí bàbá àbáyọ̀ ní oúnjẹ àrí ibẹ̀ àti ọlọ́run sáàrùdì lápapọ̀ láti jẹ́ sáwọn èyí sáà ọlọ́wọ́ láti tóbi ọlọ́run láti sáàrùdì United Family ìbẹ̀ ọlọ́run ti àríra wa pẹ́ o láṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé
President. Ẹ jẹ́ kí a farabalẹ̀ national president ká appreciate wa. Alhamdulillah. Àwọn ẹ̀tọ́ ní sí ìbára rẹ̀ àwọn ẹ̀tọ́ ní ọmọ ọ̀kọ́ yọ. Ní àkọ́kọ́ olùdókòwò ní bàbá wa ṣe ìfẹ́ lọ́pọ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ àwọn deputy governor Èkó, deputy governor olùdókòwò gbogbo àwọn àgbàgbà. Dr. Kamaldeen Adékìlókun tí wọ́n ṣojú gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun. Aṣọ. Ààrẹ gbogbo òṣèlú ilẹ̀ Yorùbá pátá Southwest àti gbogbo pátá àti gbogbo ìjọba tí wọ́n wà níbí. Olúbàdàn àti ọjà àti ìwòye. Ọba pátá lákì àti gbogbo ìsáàbìkì members tí wọ́n wà níbí. Àti ọba àdúgbò àgbáyé. Àti gbogbo ní pátá pẹ̀lú ọba aláàánú àdójú gbogbo wa. Ìyá bàbá wa tí wọ́n lọ yìí, ìkàn ni wọ́n nínú ẹgbẹ́. Ọlọ́ọ̀ba nìkan ló lè di ìpínlẹ̀ òfin àwọn àgbẹ̀ ọlọ́run wọn tí wọ́n kọjú sí ìrọ̀lá tó bàjẹ́ ó dá fún wọn ó bá ṣe sàré ìwé àbàtà ìbẹ̀rù fún wọn lọ́nà ó má fi ìwọ́n lára. Àdúrà tí mo ṣe láti bàbá bàbá ti kú òun náà ní pé kí bàbá kọ́nà ọ̀rọ̀ wà láti bàbá ìṣèlú lẹ́sì ó sọ lọ́sọ̀. Èmi àti Chancellor University of Sọ̀rọ̀ lágbà wọ́n pè mí Adúlá Sùlẹ̀mẹ́rin Adúlá Adéwà Adúlá Adéwà ọwọ́ sọ̀rọ̀ wọ́n sọ ní bàbá ìgbésí wà lẹ́nu ní bàbá ìgbésí tó ní Tanzania ní sílẹ̀ sígbà lẹ́nu ló lọ sí lẹ́nu ní Tanzania ní sílẹ̀ gbogbo West African submission ní wọ́n máa ṣiṣẹ́ wọn láti ní ẹgbẹ́ ìlú kò sẹ́ tó máa ṣe òun ní kọ́ni ẹgbẹ́ sílẹ̀ ọlọ́run àwọn ilé náà wọ́n á ṣàánú ẹ̀ Haji Habibullah, Khalifa Habibullah. Baba national president ni wọ́n ti dúpẹ́ yẹn wọ́n fi orúkọ gbogbo dẹ́ẹ̀kì dúpẹ́ deputy president Baba Adébáyọ̀ vice president káàkiri gbogbo ni wọ́n forúkọ yín dúpẹ́ o. Ní báyìí closing prayer. Baba Muhammad Shafi'i láti Ìlọrin.